kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òdì, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé bàbá wa ọ̀run, a gbé yín ga, ṣe yín lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ ńláńlá tí ẹ mú wa fi rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkọkànlá. A dúpẹ́ fún àwọn ogun ńláńlá tí ẹ̀yin Olúwa ti ṣẹ́ fún wa, a sì dúpẹ́ èyí tí ẹ̀ ń ṣẹ́ lọ́wọ́, a tún dúpẹ́ fún eléyìí tí ẹ ò tún máa ṣẹ́ síwájú àti síwájú sí. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a gbé yẹ̀wò lénìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 12 oṣù kọkànlá. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé ọ̀rẹ́ Ọlọ́run bí, ọ̀rẹ́ Ọlọ́run bí. A mú àkọ́sórí wa nínú ìwé Genesis orí 14 ẹsẹ̀ 20. Genesis orí 14 ẹsẹ̀ 20. Olùbùkún sì ni Ọlọ́run ọ̀gá ògo tí ó fi àwọn ọ̀tá rẹ̀ lé ọ lọ́wọ́, òun sì dá ìdámẹ́wàá ohun gbogbo fún un. Nígbà tí a ó mú bíbélì kíkà wá nínú ìwé Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 1 dé 7. Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 1 dé 7. Nítorí nípa fífi fúnni fún àwọn ènìyàn mímọ́, kò ní pé mò ń kọ̀wé sí yín jù bẹ́ẹ̀ lọ, nítorí mo mọ ìmúra tẹ́lẹ̀ yín. Ẹ̀yin ti mọ̀, mo fi yín yangàn fún àwọn ará Mẹkadóníà nítorí yín pé Àkálà ó ti múra tán ní ìwọ̀n ọdún kan tí ó kọjá. Ìtara yín sì tún ru ọ̀pọ̀lọpọ̀ sókè, ṣùgbọ́n mo ti rán àwọn arákùnrin, kì í ṣe ìṣògo wa o, nítorí yín, kí ó má ṣe já sí asán nítorí ọ̀rọ̀ yìí, pé gẹ́gẹ́ bí mo ti wí, kí ẹ̀yin kí ó lè múra tẹ́lẹ̀. Bí àwọn ènìyàn ará Mẹkadóníà bá bá mi wá, tí wọ́n bá sì yí ní àìmúra tẹ́lẹ̀, tí wọ́n bá sì bá yín ní àìmúra tẹ́lẹ̀, kí ojú kí ó má ṣe tì wá o ní ti ìgbẹ́kẹ̀lé yín. Nítorí náà ni mo ṣe rò pé ó yẹ láti gba àwọn arákùnrin ní ìyànjú kí wọn kí ó ṣáájú tọ̀ yín wá, kí wọn kí ó sì múra ẹ̀bùn yín sílẹ̀ tí ẹ ti ṣe ìlérí tẹ́lẹ̀, kí a lè ṣe èyí náà sílẹ̀, kí ó sì já sí bí ohun ẹ̀bùn, kí ó má sì ṣe dàbí ti ojú kò kúrò. Ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fúrúgbìn kíhun ni yóò ká o. Ẹni tí ó bá fúrúgbìn púpọ̀, púpọ̀ ni yóò ká. Kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn ara rẹ̀, kì í sì ṣe àfẹ́kúnṣe tàbí ti aláìgbọdọ̀ má ṣe, nítorí Ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Mo ní ọ̀rẹ́ tímọ́tímọ́ kan tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè kan. Lọ́dún kan, mo wí fún un, ó ti jẹ́ ààrẹ fún bí ọdún 7 báyìí o. O kò sì fún mi ní ohunkóhun láti ìgbà náà. Ó wò mí wípé o kò béèrè rárá. Mo béèrè. Àwọn ọ̀rẹ́ kì í béèrè ohun kan lọ́wọ́ ara wọn. Tí o bá jẹ́ ọ̀rẹ́, n kò nílò láti béèrè. Ọ̀rẹ́ máa ń fún ọ̀rẹ́ rẹ̀ ní nǹkan láì ṣe pé ó béèrè. Nígbà tí àwọn olólùfẹ́ bá wà ní ojú ọ̀nà ìgbéyàwó tí kò sì sí ẹ̀bùn pínpín láàrin wọn, bí ó ti wù kí ó kéré tó, irú ìfẹ́ tí ó wà láàrin wọn kò múlẹ̀ tó. Nítorí lára àwọn ọ̀nà tó ṣe kókó jù láti fi ìfẹ́ hàn ni kí a fi fúnni. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16. Ọ̀pọ̀ ènìyàn pè ara wọn ní ọ̀rẹ́ Ọlọ́run, ṣùgbọ́n nínú ìṣe wọn, nígbà tí ó bá di wípé kí a fi fún Ọlọ́run, wọn á rí wípé kì í ṣe ọ̀rẹ́ Ọlọ́run. Ọ̀rẹ́ Ọlọ́run tòótọ́ kò ní dúró kí wọ́n ṣe ìfilọ̀ ọrẹ sí Ọlọ́run kí ó tó fi fún. Ọ̀rẹ́ Ọlọ́run tòótọ́ yóò máa wá ọ̀nà láti fi fún Ọlọ́run ní gbogbo ìgbà, nítorí bí wọ́n ṣe fẹ́ràn Ọlọ́run tó. Mo rántí ìgbà kan tí mo lọ sí ìjọ kan láti lọ wàásù ní ọdún díẹ̀ sẹ́yìn, tí ojú gbogbo ènìyàn nínú ìjọ náà sì ń dán nípa ìrísí wọn. Ó lè wí pé Ọlọ́run bùkún wọn gan gidi o. Mo ronú bí Ọlọ́run ṣe bùkún wọn tó nígbà tí ìránṣẹ́ Ọlọ́run kan lórí wípé
ó wá sórí pẹpẹ, ó wí pé àsìkò ọrẹ gbígbà ti tó o. Orí ayọ̀ tó wà nínú ìjọ nígbà tí wọ́n pariwo tí wọ́n sì pàtẹ́wọ́. Nígbà náà Ọlọ́run sọ fún mi, ìdí tí mo ṣe ń bùkún fún wọn gidigidi nìyẹn o. Wọ́n máa ń fi fún mi tayọ̀tayọ̀. Àwọn tí inú wọn máa ń dùn nígbà gbogbo ìgbà láti fi fún Ọlọ́run àti àwọn tí a kò nílò láti béèrè lọ́wọ́ wọn máa ń gbádùn ìbùkún Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run rí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òun nítòótọ́, torí náà kì í dúró kí wọ́n béèrè kí ó tó fi fún wọn. Dáfídì jẹ́ ọkùnrin tí ó máa ń fi fún Ọlọ́run ní gbogbo ìgbà. Ó sọ nínú ìwé Kíróníkù kìíní, orí 21 ẹsẹ̀ 24 wípé òun kò lè fún Ọlọ́run ní ohunkóhun láìsí ìnáwó. Àyọrísí èyí, Ọlọ́run wípé òun ti fún un ní ohun gbogbo tí ó fẹ́ àti wípé tí ó bá fẹ́ sí, òun yóò tún fún un. Nínú ìwé àwọn ọba kejì, orí 12 ẹsẹ̀ 8, Ọlọ́run ò jẹ́ kí ó ṣe aláìní ohunkóhun nítorí ọ̀rẹ́ rẹ̀ ni ó jẹ́ nítòótọ́. Ọlọ́run kò béèrè lọ́wọ́ Ábúráhámù kí ó tó dá ìdámẹ́wàá ní Genesis orí 14 ẹsẹ̀ 20 kí Ábúráhámù tó fi fún un lọ́jọ́ òní. Kódà lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti ní kí a mú ìdámẹ́wàá wa wá sí ilé rẹ̀ nínú ìwé Málákì orí 3 ẹsẹ̀ 10 títí dé 12, àwọn Kìrìsìtẹ́nì kan sì máa ń tún jiyàn nípa pé ṣé kí wọ́n san ìdámẹ́wàá tàbí bẹ́ẹ̀ kọ́. Irú àwọn Kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ń díbọ́n ni o láti jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run. Kókó ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ ọ̀rẹ́ Ọlọ́run ni ọ́ nítòótọ́ bí? Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ rẹ pẹ̀lú ohun tí mo ní, pẹ̀lú ohun tí mo jẹ́, pẹ̀lú ohun tí o pèsè fún mi. Fún mi ní oore ọ̀fẹ́ láti fi jẹ́ ọ̀rẹ́ rẹ kí n lè máa fi fún ọ nígbà gbogbo àti níbi gbogbo àti ní àsìkò gbogbo. Olúwa yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Ẹ máa bá mi like ẹ, ẹ máa share ẹ, ẹ máa comment kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Olúwabùkọ́lá Ayákó ní orúkọ mi. Ó dàbọ̀.